Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ènìyàn wa nílé lóko àti lẹ́yìn odi. Ọ̀rọ̀ rèé tí àwọn ọmọ Nàìjíríà ti ń gbé pòyì ẹnu tí wọ́n ń sọ wípé òòṣà bó ò lè gbè wá bó fi wálẹ̀ bó ṣe bá wa. Àwọn àgbà sì lọ́wọ́ bọ̀ wípé ọwọ́ tí ń bá ń dunni a kì í ka sí abẹ́ aṣọ o. Eléyìí ló mú kí àwọn ọmọ Nàìjíríà máa ké tantan wípé gbogbo ìlérí tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ààrẹ Bola Tinubu tí wọ́n ṣe fún àwọn nígbà tí wọ́n ṣe ìpolongo ìdìbò lọ́wọ́ wípé gbogbo ẹ̀ pátá ni àwọn mọ̀ tí àwọn sì kọ sílẹ̀ táwọn ò gbàgbé o, pé lára ẹ̀ náà ni wọ́n ti sọ wípé ètò ààbò yóò rú gógó sí lórílẹ̀-èdè Nàìjíríà, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ epo yóò jẹ́ ní táwọn ó gbájúmọ́. Àwọn ó ṣe ìpèsè fún ètò ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́, bẹ́ẹ̀ náà sọ wípé ètò ọrọ̀ ajé náà yóò gun òkè, ètò ìlanilọ́yẹ̀ lọ́tùn lósì ni yóò máa wáyé. Bẹ́ẹ̀ ni bàbá yìí sọ wípé ètò ìgbáyé gbádùn àwọn ti ṣe kalẹ̀ fún gbogbo mùtúmùwà àti ọmọ tí wọn ò tí ì bí, kódà ọmọ àti ọmọdọ́mọ tí wọn ò tí ì bí lórílẹ̀-èdè Nàìjíríà òun ni wọ́n ó jẹ nínú mùkúntún ọ̀hún. Ṣùgbọ́n àwọn orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbé síta àsìkò yìí wípé ní gbogbo àwọn ìlérí yìí pé ẹyọ kan báyìí làwọn sì rí tí ààrẹ sì ṣe o, èyí tí ṣe wípé wọ́n máa yá àwọn akẹ́kọ̀ọ́ ní owó láti lè dẹ́kun kí àwọn akẹ́kọ̀ọ́ máa fi ilé ìwé sílẹ̀ nítorí pé wọ́n kùnà láti san àwọn owó kan tàbí owó mìíràn. Àwọn orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń sọ báyìí wípé kí bàbá yìí ó dákun torí Ọlọ́run, kí wọ́n jẹ́ kí gbogbo nǹkan tí wọ́n ṣe ní ìlérí fún àwọn lásìkò ìpolongo ìdìbò kí wọ́n jẹ́ kí ó tètè máa bẹ̀rẹ̀ sí ní wá sí ìmúṣẹ látàrí ọ̀wọ́n gógó epo tí ó bẹ́ sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ wípé olóko ò lè lóko mọ́, bẹ́ẹ̀ lolódò ò lè lodò mọ́. Gbogbo àwọn nǹkan ló bẹ̀rẹ̀ sí ní gbé owó lórí tó fi mọ́ oúnjẹ tí àwọn ènìyàn ń jẹ pẹ̀lú owó ọkọ̀. Nígbà tí ọ̀rọ̀ yìí wá dé ọ̀dọ̀ bàbá wa ní wípé ṣé ẹ rí ọ̀rọ̀ kan tí mò ń sọ yìí náà ni máa bẹ̀rẹ̀ sí ní tẹnu máa sọ fún yín wípé ẹ lọ rèé fọkàn balẹ̀, àwa gbọ́n ju gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí lọ, bẹ́ẹ̀ ni ìgboyà ń bẹ, ọpọlọ àti àyínípadà kinní yìí orí wa ní ń bẹ, ṣùgbọ́n kinní yìí a ṣe gẹ́gẹ́ bó ṣe yẹ ká ṣe ni. Bàbá yìí wá sọ òyìnbó kan wípé ṣé ẹ rí ọ̀rọ̀ yìí baby step òun là á gbé gbà, ìyẹn ni wípé ẹyọ kọ̀ọ̀kan báyìí òun là á máa gbé àwọn ìgbésẹ̀ yẹn tí gbogbo ẹ̀ ó sì ní ìtumọ̀. Tí ẹ ò bá gbàgbé, ṣe mọ̀ wípé ilé ìwòsàn àpapọ̀ tó wà ní Ìkẹjà tí wọ́n ń pè ní Ìkẹjà General Hospital, ààrẹ Bọ́lá Tinubu ló sọ de LASUT, ìyẹn Lagos State University Teaching Hospital, tí ó sì jẹ́ ìkan gbòógì nínú àwọn ilé ìwòsàn tí ó wà lórílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà Bọ́lá Tinubu náà ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ àwọn ilé ìwòsàn kéréje tí ó fi ẹyọ kan dín ní 50 ní orílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n tún 9 ṣe nínú àwọn ilé ìwòsàn kéréje tí ó nílò àtúnṣe ní àsìkò tí wọ́n jẹ gómìnà ìpínlẹ̀ Èkó. Bàbá yìí wá sọ wípé ṣé ẹ rí pé gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí kò tó gbé sáré, ẹ ṣáà fi ọkàn balẹ̀ kẹ̀dẹ̀ ní sùúrù, orílẹ̀-èdè Nàìjíríà máa níyanjú, bẹ́ẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà máa lójútùú. Ìgbàgbọ́ nìkan ni kẹ́ ẹ ní, kẹ́ ẹ sì máa fi àdúrà ran ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ o, torí pé ní tó bá ti bàjẹ́ ó máa ń gba sùúrù láti lè tún un ṣe ni. Ṣé ẹ rí ọ̀rọ̀ epo tó wọ́n yìí, ẹ lọ fi ọkàn balẹ̀, ó máa padà wá sí ipò tí gbogbo wa ó sì jọ jẹ mùkúntùn gbogbo adùn tí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà o. Àwa ń ṣe ládùúrà pé gbà tí gbogbo ó bá dùn tán, wọn ò ní fi èmi, ẹ̀yin àti gbogbo àwọn tí wọ́n máa padà wo fọ́nrán yìí, wọn ò ní fi wá ṣe àwátì o. Ẹ ṣeun tẹ́ ẹ bá wa wo fọ́nrán yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe button yẹn, ẹ bá wa subscribe sórí YouTube page wa Owutu FM Lagos láti lè máa mọ bó ṣe ń lọ jákèjádò gbogbo àgbáńlá ayé. Ẹ ṣé o tẹ́ ẹ bá wa wo fídíò yìí.